ṣó o ti sùn rí kó o jí kó o bá ìlà ní ara ẹ̀? òun ni wọ́n ń pè ní ìkọlà òru. ìlà yìí a máa fa àmì ìkórìíra, a dẹ̀ máa fa àmúbọ́. tó bá pẹ́ lára a máa fa ìjákulẹ̀ ọkọ tàbí aya. kí ló wá ń fà á? á wá sáàrin àwọn ẹ̀dá méjì, ìyẹn aáyán cockroach pẹ̀lú aláǹtakùn. tó bá jẹ́ wípé aáyán ló fa ìlà yẹn, ìkórìíra ló máa ń fà. tó bá jẹ́ wípé aláǹtakùn ni, ó máa ń fa blockage, ìyẹn ìdènà. ó lè fa àmúbọ̀ ọkọ tàbí aya nínú àwọn ẹ̀dá tí àwọn ẹni ibi máa ń lò, torí pé ó jẹ́ àwọn ẹ̀dá tó máa ń bá wa sùn, tó máa ń bá wa jí nínú ilé tá à ń gbé. ẹ má gbàgbé pé mo ní ọmọ alẹ́ wà nínú ẹ̀. ṣé ẹ wá ríṣẹ́ tiẹ̀? òun ni pé ó máa ń fa àlákàlà gbogbo yàrá tó bá wà. tó o bá wá lálàá tó lágbára, ìwọ tajú kán kó wo ìgbèrí rẹ, ó ṣeé ṣe kó o rí ọmọ alẹ́ níbẹ̀. ọlọ́run ọba mi ò dá àwọn kinní wọ̀nyí fún aburú, ṣùgbọ́n pọ̀lọpọ̀ wọn ló ti gbàbọ̀dè. wò ó, má jẹ́ kí wọ́n máa tàn ẹ́, torí wípé bí àwọn ẹlẹ́mìí òkùnkùn tìlú òyìnbó bọ́ ṣe operate ó yàtọ̀ sí tilẹ̀ Yorùbá. tàwọn tí wá ń bí, wọ́n máa ń fi kán ràn kan ni o. wọ́n máa ń gbaṣẹ́ fúnra wọn ni. kún fún àdúà, kó dẹ̀ kún fún ìgbìyànjú. tó o bá ti ń ṣe àdúà, máa fi gbìyànjú kún ọ. má jẹ́ kí ẹ̀sìn ó bò ọ́ lójú. má ṣẹbọ, má wọ ẹ̀ṣẹ̀ tó máa gé ẹ̀mí rẹ kúrú. má dẹ̀ gbé ẹ̀mí lé ìgbìyànjú rẹ, bóun ni yóò là ọ́. gbé ọkàn lé Ọlọ́run, òun lọ́ba tí ń lani. àmọ́ má dáwọ́ gbìyànjú dúró. fọ́lọ̀ mi lórí péèjì yìí, kó dẹ̀ bá mi subscribe lórí Dr. Okiki Anabi Kunfayakun TV lórí YouTube. àánú Ọlọ́run á wà pẹ̀lú wa o. bá mi share fídíò yìí.